بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó tún ṣẹ́wà kù láti tẹ̀síwájú lérí àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé ọ̀rọ̀ náà Ọlọ́run sọ kalẹ̀ kó lè bá jẹ́ ìtanijí fún wa àti okùnfà oríire nílé ayé ń bí àti ìjọ́ alkiyama. Ọlọ́run bá Allah tí ó wá rọ̀ wá, Ọlọ́run bá Allah sí rọrùn fún wa láti máa jókòó ẹ̀sìn. Ọba náà lọ́ba tí a dúpẹ́ fún, àpadà síbú àti ìgbà tí báyàn téèyàn fi ọ̀rọ̀ Ọlọ́run ọba lẹ̀ ipò wọn gbọ́ mọ́. Ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó bá ẹni tí ó lóore jùlọ nínú àwọn ànábì Ọlọ́run, òun náà lànábì wa Muhammad, kó bá wọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. ibi tí a fẹ́ lọ lẹ́ni òun náà ni Suratul Bayyina, Suratul Bayyina. Ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ń ṣàlàyé fún wa nínú Suratul Bayyina tá a máa ń pè ní lam yakuni alladhina kafaru. Suratul Bayyina yìí Ọlọ́run bá Allah fẹ́ ṣàlàyé fún wa nípa ìṣesí àwọn tí a fún ní tírà síwájú, àwọn Yahudi àti Nasara àtàwọn abọ́gibọ̀pẹ̀. Báwo ni wọ́n ṣe rí tẹ́lẹ̀ k'Ọlọ́run tó rán nábì sí wọn. Ìgbà tá nábì tún wá jíṣẹ́ fún wọn, àwọn wo ni wọ́n gbà, àwọn wo ni wọ́n kọ̀ láì gbà. Báwo ni àtibọ̀tán àwọn tó gbà, báwo ni àtibọ̀tán àwọn tí wọn ò gbà. Ọlọ́run bá Allah gbé ọ̀rọ̀ yìí wá fún wa nítorí kó lè bá pè wá sákèésí àwa tá jẹ́ al-umma Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, káwa náà ká lè fi tún ìṣẹ̀mí wa ṣe. Abẹ́ Ọlọ́run nínú àánú rẹ̀, abẹ́ pẹ̀lú agbára ẹnìkọ̀ọ̀kan wa, gbogbo tá a bá ń kà mọ́sàjẹ́ ọmọ ṣiṣẹ́ nínú ìṣẹ̀mí wa. Ọlọ́run Allah subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ nípa àwọn ahlul kitab. Àwọn ahlul kitab àwọn náà ni àwọn tá a fún ní tírà síwájú, tó jẹ́ pé ó wà nínú tírà àwọn yìí pé ànábì kan ń bọ̀, òun náà lànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Bóyá àwọn tí Ọlọ́run bá rán ànábì Musa sí àbáwọn tí Ọlọ́run rán ànábì Isa sí, àwọn méjèèjì ni wọ́n ń pè ní ahlul kitab. Ọlọ́run bá Allah ó tún sọ fún wa pé àwọn abọ́gibọ̀pẹ̀ kèfèrí làwọn náà, àmọ́ àwọn yàtọ̀ sí alul kitab. Àwọn alul kitab àwọn ebọ́gi wọn ebọ́ yẹ̀pẹ̀, àwọn kan gbà pé ọmọ Ọlọ́run ni anabi Isa. Àwọn gbà pé anabi Isa gangan ni ìkẹta Ọlọ́run, mẹ́ta lọ́kan. Àwọn kan gbà pé Isa gangan Ọlọ́run táwọn rí, tó jẹ́ ọmọ fún Ọlọ́run àgbà táwọn ò sí kíní, táwọn ò rí. Ọlọ́run bá pè àwọn náà ní kèfèrí. Ọlọ́run tó wá dárúkọ àwọn abọ́gibọ̀pẹ̀ lọ́tọ̀, Ọlọ́run ní kèfèrí làwọn náà.
ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim lam yakunil ladhina kafaru min ahlil kitabi wal mushrikina munfakkin. ọlọ́wọ́n bá ní ẹ̀rí àwọn kèfèrí min ahlil kitabi nínú àwọn tá a fún tírà síwájú àwọn yahudi àti nasara wal mushrikin àti àwọn abọ́gi bọ̀pẹ̀ àwọn olórìṣà lam yakunil ladhina kafaru munfakkin. ọlọ́run ọba ní àwọn alul kitab àtàwọn abọ́gi bọ̀pẹ̀ yìí wọn ò fi sílẹ̀ ní tí wọ́n ń bẹ lérí ẹ̀ nínú kèfèrí. munfakkin pé munfasilin tarikin lam yakun alladhina kafaru min ahli alkitab wal mushrikin munfakkin. alladhina kafaru min ahli alkitab wal mushrikin lam yakun munfakkin. ọlọ́run ní sẹ́ rí àwọn kèfèrí nínú àwọn tá a fún ní tírà àtàwọn abọ́gibọ̀ pẹ̀ wọn ò fi sílẹ̀ ní tí wọ́n ń bọ ní tí wọ́n ń sìn tí wọ́n wà lérí ẹ̀ka nábì ó tó dé hatta ta'tiyahumul bayyina wọn ò fi sílẹ̀ hatta ta'tiyahumul bayyina títí tá nábì fi dé. ànábì ni wọ́n ń pè ní al-bayyina níbẹ̀ yẹn. nígbà tí al-bayyina dé wọ́n láti fi àwọn nǹkan yẹn sílẹ̀ ló sì jẹ́ pé gbàtà nábì bẹ̀rẹ̀ dáwà àwọn nǹkan nínú àwọn alul kitab wọ́n gba islam àwọn nǹkan nínú àwọn mushrikin àwọn náà gba islam àrí nasara tó gba islam àrí àwọn yahudi tó gba islam àrí nínú àwọn abọ́gi bọ̀pẹ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n gba islam. ọlọ́wọ́n bá ní wọn ò fi ẹ̀sìn tí wọ́n ń ṣe sílẹ̀ wọn ò fi sílẹ̀ àfìgbà tá nábì dé nígbà nábì dé ni wọ́n wá sí kíní wọ́n wá fi sílẹ̀ hatta ta'tiyahumul bayyina wọn ò fi ẹ̀sìn yẹn sílẹ̀ àfìgbà tí ànábì dé al-bayyina bẹ̀yẹ ànábì ni lọ́lọ́run fi ń tẹ̀síwájú pé rasulun minallah ọlọ́run bá nígbà tí bayyina dé òun ni wọ́n tó fi ẹ̀sìn yẹn sílẹ̀ rasulun minallah bayyina náà òun náà ni òjíṣẹ́ ọlọ́run al-bayyina ni nǹkan tó clear nǹkan tó hàn nǹkan tó hàn rasulun minallah anabi náà ni bayyina náà ọlọ́run bá ní òjíṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run yatlu suhufan mutahhara ó ń ka suhufan ó ń kà fún wọn yatlu ma yahfazuhu min al-Qur'an àwọn nǹkan tí ó há àwọn nǹkan tá ànábì há nínú al-Qur'an torí pé ànábì ò lè dá Qur'an kà tí wọ́n bá kọ́ ní èdè Lárúbáwá ẹni tí wọ́n máa kọ́ tí wọ́n máa kà ní ìtumọ̀ ẹni pé ó ń kà fún wọn yatlu suhufan kété pé ó gbé lọ́wọ́ yẹn wọ́n ń kà báyìí. àwọn sàhábà ni wọ́n máa ń kọ Qur'an sínú àwọn ẹ̀fọn tá a ha màálù àwọn awọ àwọn igi ọ̀pẹ ànábì yẹn kọ tiẹ̀ síbi kankan bí Jibril bá ti ń sọ fún ó ti ha yatlu suhufan ànábì náà wọ́n ń ka fún wọn ń ka Qur'an fún wọn láti inú mẹ́mórì rẹ̀ kì í ṣe pé ń ka ó gbé lọ́wọ́ báyìí kọ́ yatlu suhufan ànábì wọ́n ń ka Qur'an fún wọn mutahhara Qur'an tó jẹ́ pé Ọlọ́run ọba ti fọ̀ mọ́ kò sí àbàwọ́n kankan níbẹ̀. lam yakun alladhina kafaru min alil kitabi wal mushrikina munfakkin àwọn kèfèrí náà àwọn tá a fún tírà yahudi àti nasara àtàwọn abọ́gi bọ̀pẹ̀ wọn ò fi tí wọ́n ń ṣe sílẹ̀ hatta ta'tiyahumul bayyina títí tí òdodo fi dé. kí ló òdodo náà rasulun minallah òun náà ni òjíṣẹ́ Ọlọ́run yatlu suhufan mutahhara ń ka ọ̀rọ̀ Ọlọ́run ọba fún wọn ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ pé àti fọ̀ ọ́ mọ́ kò sí láì fi kankan bẹ́ẹ̀
mutahharatun min al-batil wal-kadhb waz-zur. kò sí ìrọ́nà al-Qur'an látòkè délẹ̀, kò sí ọ̀rọ̀ bàjẹ́ ń bẹ, kò sí ìṣinilọ́nà ń bẹ, kò sí aburú kankan nínú Qur'an láti bẹ̀rẹ̀ dópin oore gbogbo ẹ̀. tó bá ní ẹ ṣe léyìí oore wà ń bẹ fún yín, tó bá ní ẹ má ṣe léyìí aburú wà ń bẹ. fiha kutubun qayyima, ọlọ́wọ́n bá Allah ó ní ó wà nínú ìwé náà, ó wà nínú al-Qur'an àwọn kutubun tàrí àárín yìí kìí ṣe àwọn ìwé èyí tí a máa ń gbé lọ́wọ́ yẹn. ọlọ́wọ́n bá ní ó wà nínú suhuf al-Qur'an tí Ànábì ń ka yẹn kutubun wà ń bẹ. kí làwọn kutubu náà? al-aya, àwọn aya Ọlọ́run, wal-ahkam al-maktuba, àti àwọn ìdájọ́ ẹ̀sìn èyí tá a ní kí kan kọ síbẹ̀. fiha kutubun qayyima, ẹ wàá rí ìdájọ́ ẹ̀sìn yìí àtàwọn aya yìí qayyima àdàkìmà, ó dúró déédéé, ó dájọ́ ńdọ́gbandọ́gba, kò sàṣe tó kò sàṣe jù. nítorí yọ kí a máa ṣe náà ló ní a máa ṣe, ntí ó yẹ ká ṣe òun náà l'Al-Qur'an ní ká má ṣe kíni ká má ṣe. ó dúró déédéé, kìí ṣe tíra tó wọ́ saliha li kulli zamani wa makan. Al-Qur'an wá wúlò fún gbogbo ààyè, gbogbo bí tó bá wà tó bá ṣe Al-Qur'an ó sọ bó ṣe yẹ kó ṣe ń bẹ̀. Al-Qur'an tún wá wúlò fún gbogbo gbà, kò sí gbà kan tá a pé ọ̀rọ̀ tá Al-Qur'an ń sọ yìí kò bá gbà mú mọ́, kìí ṣe Al-Qur'an. ọba gbogbo gbà mú ni Ọlọ́run ọba Allah ó gbé kalẹ̀ níbàámu pẹ̀lú ntọ́dá níbẹ̀rẹ̀ ayé títí dòpin ayé. Al-Qur'an náà ni wọ́n ròyìn, wọ́n ní qayyima mustaqima, ó dúró déédéé. ẹ̀yẹ́ mú nǹkan kan wá ní Qur'an sìn tẹ́ ẹ̀ nídìí pé bó ṣe ẹ̀kọ́ rí náà nìyẹn. Ọlọ́run bá ní wa'budullaha wa la tushriku bihi shay'an. Ọlọ́run bá ní ẹ má máa sìn nǹkan mí lẹ́yìn ọba tó dá yín. A'budullaha alladhi khalaqakum, ọba tó dá yín ni ẹ máa sìn. ẹ dákun ṣé ọ̀dà kéèyàn máa sìn tí wọ́n dá? ó ní wa bil walidayni ihsana, ẹ ṣe dáadáa sí yín àti bàbá yín. ṣé àwọn náà ti mọ̀ pé ọ̀dà kéèyàn ṣe dáadáa sẹ́ni tó jìyà tó ṣe wàhálà lérí yàn. wattaqullaha alladhi tasa'aluna bihi wal arham, Ọlọ́run bá ní ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ sì bẹ̀rù okùn ẹbí, ẹ má jẹ́ ó já o. ẹ dákun sọ́dà gókùn ẹbí ẹja. Ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní wa ati dhil qurba haqqahu, gbogbo àwọn tó súnmọ́ yẹ fún wọn níwọ̀ wọn. wal miskin, gbogbo àwọn tí ò ní láàrin ẹ ṣàánú wọn. ẹ dákun wa aqimu ssalata wa atu zaka, Ọlọ́run ní ẹ yọ zaka, ẹ ti sàrà. ẹ dákun gbogbo tó wà ní Qur'an pátá oore ni. kọ́dà wo ìdérí fankihu ma taba lakum minan nisa'i mathna wa thulatha wa ruba'. Ọlọ́run ní ẹ̀yin tẹ́ bá lágbára inú ẹ̀yin ọkùnrin tẹ́ lágbára ẹ lè fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin. báyà ń ṣe bí àwọn obìnrin ṣe kórìíra rẹ̀ tóun àyà ni ọyọ wọn kò nù wàhálà yìí. àwọn olọ́pọ̀ jùlọ ayé jama bí bàbá wa mú kọ̀ọ̀kan àwọn oní ọ̀lẹ́lẹ̀ àwọn náà wọ́n padà lélẹ̀ nítorí ọmọ tiẹ̀ obìnrin àtàbúrò rẹ̀ àtẹ̀gbọ́n rẹ̀ lójú obìnrin lọ́lọ́run ti sọ àyà kalẹ̀ nítorí ìyá ẹ̀. nígbà bàbá rẹ̀ kọ̀ ìyá rẹ̀ lẹ̀ sọmọ pé ọ̀tọ̀ lẹ́ni tó fẹ́ yá ẹ̀, ẹni tó fẹ́ yá rẹ̀ ọ̀fẹ́ yá rẹ̀ lẹ́nìkan ni lójú kẹ́mi ẹ̀mí yá rẹ̀ ogun lẹ́yìn àkọọ́lẹ̀ Ọlọ́run. gbogbo tó wà ní Qur'an pátá ikú ẹ̀ má débẹ̀ innamal khamru Ọlọ́run ni ẹ má mutí. ṣé gbogbo anágbà pọ̀ ti dá padà bá a kanu Qur'an. èèyàn jáde pẹ̀lú aṣọ tuntun ìgbà tí ó fi wọlé inú gọ́tà ni wọ́n ti yọ. Ọlọ́run ni ẹ má gbowó èlé, tálíkà fẹ́ gbowó ó fẹ́ yáwó wọ́n fi lé fún, kò tí ì san ojú owó kò tí ì ṣèlé táyé fi bàjẹ́. Al-Qur'an fiha kutubun qayyima, Ọlọ́run bá ní qayyima mustaqima. Qur'an gangan ò là ń pè ní déédéé, mustaqima ni pé déédéé, qayyima déédéé. Ọlọ́run bá ní tíra Ọlọ́run tíra déédéé ni. Ọlọ́run bá ní atọ́jú ọmọ àbí wọ́n ní atọ́jú àwọn ọmọ wa nítorí ọjọ́ ọ̀la qu anfusakum wa alaykum nara. bọ́ọ̀bá tọ́jú ọmọ rẹ̀ ò tí mọ̀ pé ọ̀sọ̀ wàhálà kọ́ni àsìkò tó ti hewu tẹ́ kọ́ ọmọ sinmi ọmọ dààmú káàkiri ọlọ́mọ fọmọ dàwọ́ làmù. gbogbo tó wà ní Qur'an pátá ẹmú kan wá tí ò ní jẹ́ pé kutubun qayyima. ọlọ́mọ yọ Al-Qur'an nínú sẹ́mi ẹni kọ̀ọ̀kan wa abẹ́ pẹ̀lú agbára Ọlọ́run agbóyè rẹ̀ mọ́sàáyì fún wa
tábà wá gbọ́ yé tán lílo rẹ̀ wọ́n ṣàjọ rọrùn fún wa wala agbára Ọlọ́run ọba Ọlọ́run wala ta'kulu amwalakum bainakum bil batil Ọlọ́run ẹ má gbára yín ẹ má lura yín jìbìtì oògùn ológun wọn kó owó sí ọ lọ́wọ́ ẹlẹ́jọ́ máa sòwò ọ̀nàwó ògbówó lọ ó ti sọ ń tọ̀ ń sókùnkùn alẹ́ Al-Qur'ani ni ẹ má lura yín jìbìtì illa an takuna tijara bísínẹ́sì ni ẹjọ́ ṣe ìwọ rajà kóhun náà fún ọ lọ́wọ́ kálukọ́ gbẹ̀tọ́ ẹ̀ èmi ò rí ní tá a lè lò nílé ayé wa tó lè fi rọrùn lẹ́yìn Qur'an kò sí òfin ẹ̀sìn kan tá a lè lò nílé-èdè wa tá a lè fi sinmi tó Qur'an ni ẹ má gbèlé bá gbèlé Ọlọ́run ní in lam taf'alu tẹ́ ẹ bá gbèlé tẹ́ ẹ bá stọ́pù èlé tẹ́ ń gbà fa'adhanu bi harbin minallah èmi Ọlọ́run jà yín lógun láti sánmà nígbà ọ̀rọ̀ dàrú sí jama kí làwọn ìjọba wọn kí làwọn tó fẹ́ gbà ń sí jama àwọn fẹ́ gbèlé nǹkan ti dàrú tẹ́lẹ̀ tó fẹ́ dàrú sí ṣé òyìnbó àtẹ̀yìn ẹ wá tọ́lọ́hún Ọlọ́run ní ń darí ayé òyìnbó ní ń darí rìbá ètò báyé ṣe rọrùn kò sí lọ́wọ́ ìbò ọwọ́ ta lọ́wọ́ àjàmá aláìsí ni ẹ má débi owó èlé ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ ìlú kọ̀ọ̀kan ọ́ òsítọ́ kan pẹ̀lú ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ara rẹ̀ ni mójútó wọ́n bá ti lé ọmọ iṣẹ́ kan lọ lè mójútó bó ṣe ríṣẹ́ mi má pé iṣẹ́ kan ò dáa gbogbo iṣẹ́ tí wọ́n bá ti fún ọ ní owó ń bọ̀ bá parí ẹ̀ iṣẹ́ tó dáa ni má pé iṣẹ́ kan kò bá àlàáfíà kò bá wọn láàmú nítorí pé ìwọ ti tóbi kọjá ẹ̀ halali bó ṣe níwọ̀nba wọn ọmọ tóbi lọ́dọ̀ Ọlọ́run ju haramu lọ ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n bá wa ayà yìí yóò wá pé fiha kutubun qayyima àwọn ìdájọ́ kan bẹ nínú Al-Qur'an àtàwọn ayà tọ́lọ́wọ́n sọ̀kalẹ̀ síbẹ̀ tó jẹ́ pé ó ti dájọ́ déédéé ó ti ṣàlàyé bó ṣe yẹ ká ṣe bó ṣe yẹ ká rí fiha kutubun qayyima Ọlọ́wọ́n bá ní wa ma tafarraqa alladhina utul kitaba Ọlọ́wọ́n ní ẹ̀rí àwọn tá a fún ní tírà síwájú nínú àwọn Yahudi àti Nasara Ọlọ́wọ́n bá ní wọn ò túká illa min ba'di ma ja'atuhumul bayyina àfìgbà tí bayyina dé ńgbà bayyina dé wọn wá túká àwọn tá a fún tírà nínú àwọn Yahudi àti Nasara nítorí pé bayyina òun dé láti wá ṣàlàyé ni orí ibú lélẹ́yìí orí rẹ lélẹ́yìí ọ̀nà ní igbó ni tani bayyina náà jama rasulu sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá ní wa ma tafarraqa alladhina utul kitaba illa min ba'di ma ja'atuhumul bayyina àwọn Yahudi àti Nasara Jew àtàwọn Christians ọlọ́wọ́n bá ní wọn ò fọ́nká wọn ò túká wọn padà túká fa ọlọ́wọ́n ní wọn ò túká àwọn méjèèjì àwọn tá a fún tíra yẹn bí ìbá jẹ́ pé lẹ́yìn ìgbà tí Bayyina dé lẹ́yìn ìgbà tá nàbì dé nígbà nàbì dé tá nàbì la òdodo mọ́lẹ̀ àwọn kan gba Islam àwọn kan gbà àwọn tí ó gbà wọ́n wá ń bá àwọn tí wọ́n gbà wọ́n bá wọn jà ìjà wọn wá túká dídí ànábì ló tú wọn ká torí pé ó ti wà nínú tírà wọn wípé òjíṣẹ́ kan ń bọ̀ ya'ti min ba'di ismuhu Ahmad ni orúkọ rẹ̀ Ahmadu ni orúkọ rẹ̀ ń bọ̀ nígbẹ̀yìn ayé gbogbo ni wọ́n kà nínú tírà gbogbo ni wọ́n sì lérí láàrin ara wọn wípé tí òjíṣẹ́ náà bá dé gbogbo alágbàfọ̀ àdáwò àwọn wọ́n ń retí òjíṣẹ́ náà láàrin àwọn ọmọ Israẹli nígbà Ọlọ́run ọba aláwọ̀ gbé òjíṣẹ́ dìde Ọlọ́run gbé dìde láàrin àwọn Lárúbáwá tí wọ́n dẹran náà bá wò pé òdodo ni ó òdodo náà ló dé yìí o àmọ́ bí o ti jáde nù níjàgbà àwọn kan gbà nù wọn àwọn tí wọ́n gbà ọgbà àwọn tí wọ́n bá wọn tí wọ́n gbà wọ́n bá wọn jà ọba túká lọ́lọ́run fi ni wa ma tafarraqa alladhina utul kitaba àwọn tá a fún tírà síwájú wọn ò túká illa min ba'di ma ja'atuhumul bayyina àfi lẹ́yìn ìgbà tí Muhammad dé nítorí ó túká náà ni pé òdodo àti irọ́ kò lè ṣe kíni kò lè wà papọ̀ Ọlọ́run bá ní wa ma umiru illa liya'budullaha Ọlọ́run bá ní àṣepá wọn láṣẹ kan wá sí kankan o àwọn tá a fún tírà àtàwọn bọ́gìbọ̀ pẹ̀ lam yakuni alladhina kafaru min ahli kitabi wal mushrikin Ọlọ́run bá ní wa ma umiru illa liya'budullaha àpá wọn láṣẹ kan wá sí kankan o níta ara nàbì kọ́ sọ fún wọn ipe kí wọ́n ṣe illa liya'budullaha kankan máa ń sin Allah ni ká máa sin ẹni ìta àdámọ́ ká máa sin ọba adẹ́dá
bọ́rọ̀ bá dàrú mọ́yàn lọ́wọ́ bó lè yóò ṣe fẹ́ fẹ́rí kanlẹ̀ èèyàn fẹ́ rùkú èèyàn fẹ́ kúnlẹ̀ èèyàn fẹ́ jòkó ti kankan ipe kó bí àbùkátà òun tó yàtọ̀ sí Ọlọ́run bí bá ṣe pé erí dàrú àṣetánì ló sì dérí náà rú gbogbo apáta alágbàgbọ́ kan lọ́lọ́run ibi àti yàtọ̀ ni pé àwọn nǹkan tó wá lọ́lọ́run ọba kéékèèké tí wọ́n rán sí Ọlọ́run ọba àgbà àwa kan àwa pa Ọlọ́run ọba kéékèèké apáti àwa lò lè bá ọba tó dá gbogbo nǹkan tó jẹ́ pé ònìkan náà ló gbọ́dọ̀ jẹ́ Ọlọ́run Ọlọ́run ọba ní illa liyabudullaha kán wá ṣẹ̀sìn iná látòrí ẹ̀ rán ànábì sí wọn mukhlisina lahu din kí wọ́n sì ṣẹ̀sìn náà nítorí Ọlọ́run unafa'a òun náà ni pé mutahannifin ma'ilin mina shiriki ila tawhid unafa'a ni pé kí wọ́n sì jẹ́ èèyàn tó kú ò níbi ẹbọ pátápátá lọ síbi ìmọ̀lọ́nlọ́kan kọ́mọ̀dé pé wọ́n kàn ń ṣẹ̀sìn wọn ò fi oró ìdílé lẹ̀ kọ́mọ̀dé pé wọ́n kàn ń ṣẹ̀sìn wọn ò fi ìbọ̀rìṣà wọn lẹ̀ wọn ò fògùn ṣíṣe lẹ̀ wọn ò fi àwọn ìmọ̀rogún pẹ̀lú Ọlọ́run lẹ̀ wọ́n mọ̀ sí lọ nìkan wọ́n gbọ́dọ̀ wá jẹ́ unafa'a wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tí yọ pa ẹbọ tì pátápátá kò ní bá wọn ṣe kò sì ní bá wọn dáwó sí aláàjì ń dáwó ọ̀sùn àyèmáyà àfà kan bẹ ní kàràkàrà bí Ọlọ́run ti wá fọ̀nà mọ́sìn lérí mímbàdí ní ti ń sọ ń jọ òun pé gbogbo ẹ̀yin aráàlú wọ́n ti ṣe mítìnì o wọ́n ní kálukú dáwó owó kìíní òsà àjọbọ yẹn o tabati go masilasi si kálukú kó lè fi tiẹ̀ lé akọgun lọ́wọ́ ìmáàmù jimá ìmáàmù tí ń kí jimá wọ́n ti sin lọ́wọ́ lóòótọ́ ya abadullah àbí àmọ́ wọn ò ṣe ní mukhlisina lahu din unafa'a wọn ò jẹ́ unafa'a lẹ́ni tí ó pa ìbọ̀dìsàtì pátápátá lẹ́yìn ìgbà títí ń sin Ọlọ́run kò sí tí wọ́n lè bá sọ yọ yà sọ fún wọn pé ẹ gbọ́ kí n kú sàn tọ́wọ́ dé pé n tọ́kànnù kí n ṣe kíni kí n sì máa lọ́rùn ọ̀sán unafa'a kí wọ́n jẹ́ unafa'a náà la torí àrùn ànábì sí wọn wọ́n mọ̀ sẹ̀sìn mọ́ ìwọ fèrè kanlẹ̀ fún igi tí ò lè sọ̀rọ̀ ìwọ sì ń sọ̀rọ̀ ìwọ ń ro ẹjọ́ fún ẹni tí ò gbọ́rọ̀ ìwọ sì ń gbọ́ ìwọ tó ń lọ tó ń bọ̀ ọwọ́ anìkanì tó dúró lójú kan tí ò lè dára ẹgbẹ́ ẹgbẹ̀rún ọdún ibi tí ó wà náà nù ni ọwọ́ anì kọ́ mọ bí àbùkátà wọ́n tó ń múfù òun ò sì lè múfù ẹ dàgbé nínú ìgbín àti èèyàn ta lójú ra wọn lọ kí ló wá dé tọ́lọ lè ràgbín tó ní bàbá ti rí wọn ní bàbá ti pa á ta gé díẹ̀díẹ̀ wọ́n ní ọ̀nà òsì ìwọ gan fúnra rẹ ó yé owó lò ju ìgbínlẹ̀ lọ́dọ̀ Ọlọ́run dágbìn fún ọkọ ọmọ jẹ́ ni ọmọ dán Ọlọ́run déwúrẹ́ ọ̀dá àkókò adìẹ fún wa a máa yan a máa ṣe pẹpẹ soup Ọlọ́run dágbò fún wa ká máa ṣe ṣeré kọ́ yan ṣeré kọ́ fantasi àgbò yẹn ni wọ́n wá ní ìwọ́fẹ́ ló lè mú fẹ́ nìkan pé wọ́n lágbò yẹn yóò yanjú ọ̀rọ̀ rẹ̀ ibi àti ìyàlọ́tọ̀ pẹ̀lú àwọn àfẹ́ ẹlẹ́bọnù àwọn àfẹ́ ẹlẹ́bọ fẹ́ bá gbàgbò àwa ní kọ̀ságbò ibi wàhálà ti dé nìyẹn àwa fẹ́ tọrọ àgbò pọ̀ fẹ́ jẹ́ oníwọ́bùn ọ̀làgbò pọ̀ fẹ́ jẹ́ àmọ́ mọ̀ sọ fún ọ pé ọ fẹ́ fàgbò ṣiṣẹ́ kan iṣẹ́ ò lọ fẹ́ fi ṣe dalọ́rùn nínú tíra ò ló ti kà á ṣe jẹ́ pé àwọn àfáàsù náà wọ́n ń yọkùn ìmúnilẹ́rú kúrò lọ́rùn àwọn èèyàn ni ẹlòmíín sì takú pé ẹrú náà ló wọ́n máa ṣe mọ́nítọ̀ ọmọ pé tí wọ́n ti gbé sínú sàárè kálukọ́ padà yẹ́wàá kú wọ nìkan tẹ́nìkan ò ní gbọ́ ọ̀lẹ́ lẹ́yìn Ọlọ́run bá ní àpá wọn láṣẹ kan wá sí kankan wa ma umiru illa liya'budullah lẹ́yìn kan wá sin Ọlọ́run mukhlisina lahu din kan lè sin Ọlọ́run bá nítorí Ọlọ́run kan máa sin Ọlọ́run nítorí nǹkan míì unafa'a kó sì jẹ́ni tó gbàgbọ́ délẹ̀ tí wọ́n ti kú níbi gbogbo àwọn tó ní ṣe pẹ̀lú bọ̀rìṣà tí wọ́n ti gbà fọ́lọ́run nìkan tí wọ́n ti gbára lọ́lọ́run nìkan unafa'a jamu hanif plural hanif ní singular plural rẹ̀ ní kíni unafa'a hanif òun lẹni tọ́bọ́lọ́ndó tí ó gba nǹkan mi wọlé yẹn Ọlọ́run ó ti kú nínú bọ̀rìṣà pátápátá
bẹ́ẹ̀ bá bí ọmọ olùsọ ní Hanif abo rẹ̀ ni wọ́n pè ní Hanifatu Abu Hanifa ó kọ́ tọ́ dání. Ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní unafa ní kẹ́ jẹ́ wa yuqimu salah Ọlọ́run bá ní àpá wọn lẹ́sẹ̀ kankan máa kírun fọlọ́ nìkan ni wa yudu zaka àwọn tó bá sì ní owó lọ́wọ́ láàrin wọn kí wọ́n máa bù fáwọn tí ò ní. Ọlọ́run ní wa dhalika dinul qayyima Ọlọ́run bá ní sẹ́ẹ̀rí pé ẹ̀sìn tó dúró déédéé lẹ́sìn ilé ẹ̀sìn tó mójú tó bá ṣe sin Ọlọ́run tó tún mójú tó bá ṣe jẹ́ kínní dí gbogbo ó ṣe jẹun ayọ̀. wa yuqimu salah Ọlọ́run ló nìyá bí wa yudu zaka ńkọ́ àtòrí Ọlọ́run yọ fún àwọn tí ò ní tá a bá wá ń kírun tí sàká pọ̀ bó láyé wó rí jẹmọ́ àwọn olówó ń yọ sàká sẹ́ Ọlọ́run sì mọ̀ pé àwọn olówó tóun dá tí wọ́n bá ń yọ sàká ọ̀pọ̀lọpọ̀ wa a kàn lówó jura wa lọ ni kò ní sí elébi nu wa mọ́ àmọ́ tàbá ti yọ sàká nǹkan máa dàrú ó ti dé pé Ọlọ́run ọba Allah tọ́pọ̀ ànábì láṣẹ pé kọ́ wálé ayé tó fi pè ànábì ní Bayyina kí lọ́rọ̀ ànábì kọ́ wá ṣe kọ́ wá fi ìgbàgbọ́ nípa Ọlọ́run nìkan kọ́ wá fi sẹ́mi wọn kó sì sọ fún wọn ká máa kírun lẹ́yìn náà ká máa ṣe kíni kí wọ́n máa pínwó fúnra wọn ẹ̀dá pé bẹ́ẹ̀ kí ló bá kílíà ká máa ṣe kíni ká máa pínwó fúnra wa owó ọ̀dà alápọ̀ ẹnìkan jẹ ẹnìkan ò rí jẹ ẹnìkan náwó ẹnìkan rúpa ẹnìkan rẹ̀ ẹnìkan sunkún àmọ́ táwọn tó ní bá ń bù fáwọn tí ò ní ilé ayé balance ẹ̀sìn tó mójútó àárín àwa àtọ́lọ́hún ó sì mójútó àárín àwa àti ọmọ ìyá wa. Ọlọ́run bá ní wa dhalika dinul qayyima ẹ̀rí pé ẹ̀sìn yìí dinul millatil mustaqima ẹ̀sìn tó dáa ni tó dúró déédéé tí ò wọ́. ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa Ọlọ́run tẹ̀síwájú ó ní innal ladhina kafaru Ọlọ́run bá ní sẹ́ rí àwọn kèfèrí min ahlil kitab nínú àwọn tá a fún tẹ́lẹ̀ síwájú wal mushrikin àtàwọn abọ́gibọ̀pẹ̀ fi nari jahannam Ọlọ́run bá ní tí wọ́n bá ti jáde nílé ayé tí wọ́n gbọ́ lọ́n gbọ́ tí wọ́n bá fi jáde nílé ayé fi nari jahannam inú na jahannam àwọn ṣe kíni ni wọ́n ń lọ Ọlọ́run kọjá ànámọ́ lẹ̀ fáwọn mélòó ahlul kitabi wal mushrikin ọlọ́mọdé ajẹ́ kanu méjèèjì alul kitabi ni àwọn kò jẹ́ jù àbí kò jẹ́ kìrìsìtẹ́nì kọ́ káyà yẹ fáwọn ọmọ rẹ ìgbà ọlọ́run ní alul kitabi ọwọ́ náà jáàdámà ni ó sì wọ̀ kọ́ láń pẹ̀pẹ́ ó gbé ìyàwó àtọmọ kalẹ̀ pé tó ẹ má ṣe sìn mí o torí pé alul kitabi òun lọ́wọ́ à ń lẹ̀ báyìí inú kọ́ ọmọ lọ chọ́ọ̀chì wal mushrikin àbí kọ́ ọmọ ṣe kíni kọ́ ọmọ ṣẹbọ kọ́ ọmọ lọ ibi wọ́n ti ń bọ̀gún ibi wọ́n ti ń bọ ní tán ti ń bomi tán ti ń bọ náà ibi wọ́n ti ń bo èṣù ọ̀kanu méjì náà lọ́wọ́ máa ṣe. Ọlọ́wọ́n bá ní àwọn tí wọ́n jẹ́ alul kitab àtàwọn abọ́gibọ̀ pé Ọlọ́run ní fi nari jahannam tí wọ́n bí wọ́n náà ó ṣe máa sọ nìyẹn tó nígbà tá a bá wà là mọ́lẹ̀ bó làá máa wá sọ àwọn aláìgbàgbọ́ náà ni wọ́n kí lórúkọ tiwọn táwa ń mọ̀ wọ́n sílẹ̀ Yorùbá àwọn abọ̀rìṣà ẹ̀dá kan ọjọ́ ń lọ ayé àyè lè fi máa ń là mọ́lẹ̀ yìí pé ẹni bá ti fẹ́ bí máa tọ́ ọmọ rẹ̀ bá ti ṣe Islam tí wọ́n bá ti tú kánlẹ̀ ayé ń bí wọn ò ní pàdé mọ́ Ọlọ́run ti sọ bí tí ìwọ́tọ̀ gbàgbọ́ ń lọ àbí ọmọ rẹ̀ tí ó gbàgbọ́ níbo ní lọ kò ní tẹ̀lé ọ̀làdì jẹ́nà Ọlọ́run fi nari jahannam òtún wá dákẹ́ ń bẹ̀ ó ní khalidina fiha Ọlọ́run bá ní wọ́n wá pẹ́ ń bẹ̀ gbére ulaika hum sharrul bariyya Ọlọ́run bá ní àwọn tá a wí yẹn àwọn wo ulaika Ọlọ́run bá ní àwọn tá a wí yẹn àwọn wo alul kitabi wal mushrikin Ọlọ́run ní sẹ́rí àwọn alul kitabi àtàwọn ẹlẹ́bọ̀ yẹn sharrul bariyya Ọlọ́run bá ní ẹ̀dá burúkú ni wọ́n àwọn ni wọ́n burú jù lẹ́dà ìtumọ̀ ẹni yẹn àwọn ni wọ́n burú jù ní ẹ̀dá sharrul bariyya suratul bayyina suratul kí n bọ̀ pé suratul bayyina wọn náà lọlẹ́ ká lam yakuni wọn ti túnṣe bò ó sì jẹ́ pé dáadáa kan ò ní jáde lọ́dọ̀ wọn ẹ bẹ́ẹ̀ expect dáadáa kan Ọlọ́run tó dá wọn lọ́kàn fáàmù wọn yìí nítorí pé téèyàn bá ti nígbàgbọ́ èèyàn ò lè gba Al-Qur'an gbọ́ béèyàn bá ti gba Al-Qur'an gbọ́ kò lè gba nábì gbọ́ béèyàn bá ti gba nábì gbọ́ kò lè ní Islam téèyàn bá ti ní Islam aláburú ní ọjẹ́
torí islam ni máa ń kọ́yàn ní dáadáa. ọlọ́run bá ní ulaika hum sharrul bariyya, ọlọ́run láwọn ẹni burúkú ni wọ́n o. yín sọ fún wa pé ká máa rìn ojú ọ̀nà wọn ká dẹ̀ má tẹ̀lé wọn. gbogbo olórí ní ìbá kàwé ńsìn tí ọba bẹ lọ́wọ́n bá tó lọ́dọ̀ wọn náà láti mú un tájẹ àárín wọn yà lọ́tọ̀ tó bá ti dọ̀rọ̀ abáláyé ọ̀dọ̀ wọn láti jẹun á bá wọn ṣe ìwọ́n kó àwọn machine fún wa táwọn fi jẹun àwọn ni wọ́n ń darí gbogbo ẹkọ́nọ́mì gbogbo àwọn irinṣẹ́ tá a fi ṣiṣẹ́ ọ̀dọ̀ wọn láti rà á bá wọn ṣiṣẹ́. Islam ní ká má bá ẹni tí ìṣẹlẹ́sìn wa ṣiṣẹ́ nípa jíjẹ mímu transaction ọ̀rọ̀ ayé. àmọ́ bàbá ṣe ń lọ tó ń bọ̀ náà lọ́wọ́ máa fura ọ máa tẹ̀lé pẹ̀lú kíni pẹ̀lú fura bàbá ń kàwé ọ máa kà á pẹ̀lú kíni pẹ̀lú fura. ó nítorí tí ọ jẹ kọ́ wá bàtọ́ fẹ́ jẹ́jẹ́ níwájú Ọlọ́run ló ṣe jẹ́ pọ̀pọ̀lọpọ̀ alòmíín sì nígbà tí wọ́n ti wọnú wọn tán wọn balance mọ́ mentally ọpọlọ yóò pé mọ́. a mọ̀ sọ pé Ọlọ́run sọ báyìí ó ní bẹ́ẹ̀ ni Quran ló sọ bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni bàbá tó ń wo báyìí ńkọ́ you are not a Muslim èyí ṣe mùsùlùmí tó gbádùn. Ọlọ́run sọ̀rọ̀ ó tún ní bàbá tó ń wo báyìí ńkọ́ ìdí wọn fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ dání yẹn. gbogbo ntọ́lọ́wọ́n bá aláàánú kẹsẹ̀ pátá òyìnbó láti ẹ̀ náà kalẹ̀ ọwọ́ ajọ́ opposite. ọlọ́ni ẹ̀ máa gbowó èlé òyìnbó ni ẹ̀ máa gba interest àbí ọlọ́ni ẹ̀ máa mutí òyìnbó ni ẹ̀ máa mú ọlọ́ni ẹ̀ máa ṣe sìná òyìnbó ni ẹ̀ máa date ẹ̀ wò dating lérí net ó ti pọ̀ tó ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé lórí bú dating yóò máa date ẹni tí ò rírí tí ò sì ní rí tí ó fi kú. ẹni tí ń bẹ ní Australia àti ẹni tí ń bẹ láńbẹ ọdún wo ni wọ́n pàdé ọdún wo ni wọ́n fẹ́ pàdé jàmọ́. ọjọ́ ayé rẹ̀ ó ti wá lọ yóò ti náwó yóò ti emotionally mentally yóò ti bà nǹkan jẹ́ lára rẹ̀ tí ò ní balance mọ́. ẹja ṣọ́ra o ẹja ṣọ́ra o. Ọlọ́hun Allah subhanahu wa ta'ala ń sọ fún wa ó ní àwọn kùfàr níta tó fẹ́ múra ayà ni pé Ọlọ́run pe àwọn abọkibọ̀pẹ̀ ní kèfèrí ó pe àwọn alul kitabi náà ní kèfèrí innal ladhina kafaru ó ní min alil kitabi wal mushriki àwọn kèfèrí nínú àwọn tàfúntìrà àtàwọn abọkibọ̀pẹ̀ a jẹ́ pé kèfèrí ni àwọn méjèèjì gbogbo náà ni kùfàr tàbí kálá àwọn mẹ́tẹ̀ẹ̀ta Yahudi Nasara àtàbọkibọ̀pẹ̀ ṣẹwárí Yahudi àti Nasara ọ̀kan làwọn kèfèrí kan làwọn abọ́gibọ̀pẹ̀ kèfèrí kan lòun náà. Ọlọ́run bá Allah ọwájú oyé wáyé pé kèfèrí àwọn alul kitabi òun tún fúyẹ́ ju kèfèrí àwọn abọ́gibọ̀pẹ̀ lọ. abọ́gibọ̀pẹ̀ tí ó wá mọ́sálásí ó tiẹ̀ kèfèrí tiẹ̀ ó tún fúyẹ́ ju abọ́gibọ̀pẹ̀ tí ń darapọ̀ mọ́ wa nínú mọ́sálásí lọ tí wọ́n pè ní munafiki. Ọlọ́run fi ní innal munafikina fi dárìkìlì asfali minan nar. Ọlọ́run láwọn ẹ̀rí àwọn mọ̀náfìkì àwọn tẹ́lẹ̀ pé olóòṣà ni wọ́n sì tún ń darapọ̀ mọ́ wa mọ́sálásí láti wá máa tàn wá. Ọlọ́run ní ìsàlẹ̀sàlẹ̀ náà lákó àwọn sí àwọn akó àwọn tí ò wá mọ́sálásí nínú àwọn kèfèrí àkó àwọn sókè torí pé ìsàlẹ̀ gbóná jòkè lọ. tí ìsàlẹ̀ bá gbóná jòkè lọ kò ní sí àǹfààní bíi pé a fẹ́ kó wọn sísàlẹ̀. ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa kálọ̀ lè mọ̀ yìí pé àwọn kèfèrí yìí ọ̀kan gbogbo náà ni wọ́n wọ náà o àmọ́ iná wọn tún gbóná ju ara wọn lọ. ló ṣe jẹ́ pé Ọlọ́run Ọba Allah àbá az-zawaj al-muhsanat Ọlọ́run Ọba Allah ó sọ nínú al-Qur'an ní innal munafiqina fi darkil asfali minan nar. Ọlọ́run láwọn mọ̀náfìkì ìsàlẹ̀sàlẹ̀ náà lákò àwọn sí. ó já mọ̀ pé tí wọ́n burú jáì. àwọn alul kitab oye lẹ́yìn náà àwọn kèfèrí tọ́jẹ́ pé wọ́n wá sí mọ́sálásí lẹ́yìn náà làwọn kèfèrí tí wọ́n ń darapọ̀ mọ́ wa ní mọ́sálásí tí wọ́n ń pera ní muslim ògbóni dẹ̀ ni wọ́n lè gbàgbọ́ ní ògbóni yẹn wọ́n kàn fi islam yẹn tàn wá ní ẹ̀rí wọn nínú gọ́fúnà káàkiri ẹ̀rí wọn nínú àwọn ọba olóògbóni ni yóò sì mọ wáyé dì. báwọn afá bá ń tàn ọ́
oye àwọn ò ní tán o Ọlọ́run bá ní tó bá ti jáde láyé fi nari jahannam kò síbi tó ń lọ lè sọ̀kalẹ̀ sí lẹ́yìn èsì àti gbogbo àwọn ìgbádùn yẹn iná lókù iná jahannama sí Ọlọ́run bá aláàjò yé wa yí pé àwọn kèfèrí tó jálù kìtàbì yẹn òun ṣe ẹran wọn lẹ́tọ̀ọ́ fún wa ká jẹ àti àwọn obìnrin wọn ká fẹ́ wọn Ọlọ́run wa ta'amul ladhina utul kitaba hillun lakum Ọlọ́run bá ní gbogbo àwọn tá a fún tírà síwájú Jew and Christians Ọlọ́run bá ní ẹ̀tọ́ ni fún yín oye kẹ́ jẹun wọn wa ta'amukum oúnjẹ tí wọn náà hillun lahum ẹ̀tọ́ ni kẹ́yìn náà jẹun wọn ẹ̀tọ́ ni káwọn náà jẹun tí yín Ọlọ́run ní wal muhsanat àwọn tó mára dúró nínú wọn nínú àwọn wo minal mu'minat nínú àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀tọ́ ni fún yín kẹ́ fẹ́ wọn wal muhsanatu àwọn tó mára dúró tí wọ́n yẹ ṣe sìnà minal ladhina utul kitaba min qablikum nínú àwọn tá a fún tírà síwájú ẹ̀tọ́ ni fún yín kẹ́ fẹ́ wọn Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ kò ṣe lọ́ràn yẹn o ó ṣe ní kíni ẹ̀tọ́ ẹ̀ sì rí i pé ọkọ̀ọ̀kọ̀ dákọ̀ àwọn tó mára dúró nínú àwọn olùgbàgbọ́ òdodo kó tó dákọ̀ àwọn tí wọ́n mára dúró nínú àwọn ahlul kitab ìtumọ̀ ẹni tá à ń gbọ́ yẹn bẹ̀ ni pé o lè fẹ́ Júù o lè fẹ́ Christian àbọ̀pọ̀ ayà yẹn rẹ̀ Suratul Mayyina lọ́wọ́ kò sí parí àmọ́ sọ́lọ́run ṣe ní dandan Ọlọ́run bá aláàyè òun gbà yín láàyè nígbà wá di ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ Ọlọ́run wá ní ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn obìnrin ẹlẹ́bọ o Ọlọ́run ní wala tankihul mushrikat ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn obìnrin tí wọ́n ń ṣe ìbọ̀rìṣà hatta yuminna títí tí wọ́n fi gbàgbọ́ àbígbà tí wọ́n sọ̀rọ̀ àwọn obìnrin ahlul kitabi Ọlọ́run fi ìgbàgbọ́ sí ipe tí wọ́n fi gbàgbọ́ Ọlọ́run ní ọtọ́ fún yín kẹ́ fẹ́ wọn lóbìnrin tẹ́ bá fẹ́ fẹ́ wọn àwọn afáà ní pẹ̀lú májẹ̀mú kọjá pé kò ní sọ ọ́dọ̀ lórí ibú ibi tọ́rọ̀ wà náà tẹ́ bá ti jẹ́ pé yóò sọ ọ́dọ̀ lórí ibú kò ní dégó sí kínní kọfẹ́ torí Ọlọ́run bá aláwọ̀ ní sìn kankan lẹ́tọ̀ọ́ tí ó wàá sọ ọ́ di kèfèrí tọ́rọ̀ padà bá lọ sọ́ọ̀sì lẹ́yìn náà ayé rẹ̀ ó nira díẹ̀ pẹ̀lú àwọn èyí táwa ń bá yín o àmọ́ tẹ́ bá rẹ́ni tí ò ní wọ́nàwọ́nà la ẹ̀sìn sí lẹ́tọ̀ọ́ àwọn mọ́jẹ̀mú rẹ̀ níkà yẹn o kò gbọ́dọ̀ gbé ọ lọ ṣọ́ọ̀ṣì kò ti gbọ́dọ̀ gbọ́mọ rẹ lọ ṣọ́ọ̀ṣì tọ́wọ́ ti gbé ọmọ rẹ lọ ṣọ́ọ̀ṣì àbí wọn náà Ọlọ́run ní ṣe nǹkan kan lẹ́tọ̀ọ́ tí ó wàá sọ ọdọmọ Jahannama tọ́wọ́ ti mọ̀ pé oye èèyàn tútù ni ọ́ tí wípé ó tútù díẹ̀ má fẹ́ torí ẹni tó bá tútù lóbìnrin máa ń wá kò sóbìnrin tí èèyàn fẹ́ ju okùn síyàn lọ́rùn kó òun fẹ́ máa fà á ìwọ ọlọ́mọ yọ tọ́wọ́ ti ju sóòtún yọ ẹni bá wá tútù bóun ni ó ṣe yọ ẹ̀yọ́ máa yá mi inú ẹ̀sìn wa àwọn obìnrin mùsùlùmí sì ń bẹ rẹpẹtẹ ló fi jẹ́ pé àwọn obìnrin mùsùlùmí lọ́lọ́run kọ́kọ́ dákọ kó tó dákọ àwọn obìnrin alul kitab ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Ọlọ́run bá aláà wọ́n wá ń tẹ̀síwájú Ọlọ́run bá ní innal ladhina amanu wa amilu salihat Ọlọ́run bá ní ẹ̀rọ àwọn tó bá gbàgbọ́ tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rí ulaika humu khairul bariyya opposite àwọn tàkọ́kọ́ nìyẹn àwọn tó bá gbàgbọ́ nínú àwọn alul kitab àwọn tó bá gbàgbọ́ nínú àwọn mushrikin tí wọ́n tún wá ń ṣiṣẹ́ rí pẹ̀lú gbàgbọ́ wọn ulaika humu khairul bariyya Ọlọ́run bá ní àwọn yẹn ní àwọn èèyàn tó dáa jù lọ àwọn Ọlọ́run ní ó dáa jù lọ ńsìn àwọn onímọ̀ tẹ́lẹ̀ ń wárí kọ́lọ́mọ́sá fàwọn náà sínú wọn Ọlọ́run bá ní jazaa'uhum inda rabbihim ẹ̀san tiwọn tí a mọ̀ pé ti sọ ẹ̀san àtàwọn tọ̀hún pé náírù jahannama ni Ọlọ́run ní jazaa'uhum inda rabbihim Ọlọ́run bá ní ẹ̀san tàwọn ìyẹn lọ́dọ̀ Ọlọ́run bá wọn jannatu adini alijanna adini ni wọn ìkọ́ọ̀mà alijanna tẹ̀yẹ máa ń sọ̀kalẹ̀ síbẹ̀ tí ò ní kú bẹ́ẹ̀ mọ́ adin ìkọ́ọ̀mà jannatu adini jannatu ìkọ́ọ̀màtin ibùgbé ni wọ́n pè ní adin alijanna ibùgbé tó ní kú ń bẹ̀ mọ́ ọ máa gbádùn ni wọn ò nílé ọkọ mẹ́ tajri min tahti al-anhar omi ọmọ sàn lábẹ́rẹ́ báyìí khalidina fiha abada Ọlọ́run bá ní wọ́n pẹ́ gbére ń bẹ̀ abada ni pé àní jáde mọ́ radiyallahu anhum Ọlọ́run bá Allah ó ti yọ́nú sí wọn nígbà wọn ti gbàgbọ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ rí wa radu ani àlìjẹ́nà tọ́lọ̀ ń fáwọn náà inú tí wọ́n náà dùn sí kọ́dà ní tí wọ́n rò kàn fáwọn orílẹ̀ àlìjẹ́nà ni wọ́n ṣe kíni ni wọ́n rí ń bẹ̀
ọlọ́ni dhalika ọlọ́ni ẹ̀san tí wọ́n gbà yẹn ẹ̀san àlìjánà yẹn liman khashiya rabba fẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ni o ẹni bá bẹ̀rù ọlọ́run yóò rẹ̀ san àlìjánà ẹni tí ó bá bẹ̀rù ọlọ́run bá ń kọjá ma yóò wọ jahannam téèyàn wọ́n dá fi tí wọ́n bá pè é ló lè bẹ̀rù ọlọ́run ìgbàgbọ́ lèèyàn kọ́kọ́ ní téèyàn bá ti nígbàgbọ́ kò bẹ̀rù ọlọ́run àwọn ṣéwù yẹn lọ́sẹ̀ wọn yẹn wọ́n bẹ̀rù ọlọ́run gan o àmọ́ wọ́n máa gún sẹ̀ ìtajà fáwọn èèyàn ń fi ọṣẹ àtọ́lọ́run ó gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹ wá lọ bẹ̀rù ọlọ́run àwọn ṣéwù yẹn wọ́n bẹ̀rù ọlọ́run gan o wọ́n páyọ ọlọ́run àmọ́ wọ́n máa lóńdè ó gbé awọ àtọ́lọ́run àti kùrìsíyù ó gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ọlọ́run láwọn tó gbàgbọ́ tó ní ẹ̀sìn rí àwọn yẹn ni wọ́n lálìjánnà torí pé àwọn yẹn ni wọ́n bẹ̀rù ọlọ́run eléyìí ni ìtumọ̀ Suratul Bayyina lẹ́ẹ̀kan sí ọlọ́run bá ní lam yakunil ladhina kafaru min ahlil kitabi wal mushrikina munfakin ọlọ́run bá ní àwọn kèfèrí nínú àwọn tá a fún tírà àtàwọn abọ́gibọ̀pẹ̀ wọn ò fi tí wọ́n ń ṣe lẹ̀ nínú àwọn ẹ̀sìn hatta ta'tiyahumul bayyina àfìgbàtà ànábì dé ànábì tí wọ́n ń pè ní bayyina ni pé òdodo tó kílíà rasulun minallah òjíṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run lànàbì yatlu suhufan mutahhara ó ń ka alukur'ani fún wọn alukur'ani tá a ti fọ̀ mọ́ fiha kutubun qayyima alukur'ani ti ń kà yín àwọn ìdájọ́ àti àwọn àyà ọlọ́run ó wà ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ tó jẹ́ pé ó ṣe déédéé nítorí yẹ kó bá wa sọ náà ní bá wa sọ yẹn bó ṣe rí gan náà nìyẹn qayyima adila mustaqima wa ma tafarraqa alladhina utul kitaba ọlọ́wọ́n bá ní àwọn tá a fún tírà wọn ò fọ́nká wọn ò túká illa min ba'di ma ja'athumul bayyina àfi lẹ́yìn ìgbà tí òdodo dé tá lòdodo náà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti panu pọ̀pọ̀ àwọn gba Islam àwọn tẹ̀lé ànábì tí ń bọ̀ nígbà ànábì dé àwọn kan gba àwọn kan ò gbà nàbà túká ọlọ́run ní Bayyina ló tú wọn ká àwọn kan tẹ̀lé ànábì àwọn kan ò tẹ̀lé ànábì wa ma umiru illa liya'budullah ọlọ́run bá ní àsìpá wọn lẹ́sẹ̀ kan wá sí nǹkan kan lé ayé òun lẹ́yìn kan máa sìn àwọn ọlọ́run mukhlisina lahu-ddin kí wọ́n máa ṣàfọ̀mẹ́sìn fún wa hunafa'a kí wọ́n sì jẹ́ èèyàn tó kù nídìí ẹbọ pátápátá tí wọ́n gbọ́ ọlọ́run ọba pọ̀ nìkan wa yuqimus-salah níta ní ká máa ṣe ní ká máa kírun wa yutuz-zakah a sì ní ká máa fún àwọn tí ò ní àwọn tó ní ká máa ṣe sàrà fáwọn tí ò ní ká máa fún wọn zaka wa dhalika dinul qayyima ọlọ́run ọba ní ẹ̀sìn yẹn ẹ̀ rí i pé ẹ̀sìn tí ó ń ṣe déédéé ni ẹ̀sìn tó dúró déédéé ni innal ladhina kafaru min ahlil kitabi ọlọ́wọ́n bá ní gbogbo àwọn kèfèrí nínú àwọn tá a fún tírà wal mushrikin àtàwọn abọ́gibọ̀pẹ̀ fi nari jahannam ọlọ́wọ́n bá inú náà jahannam àwọn ń ṣe kíni ni wọ́n ń lọ khalidina fiha wọ́n pẹ́ ń bẹ̀ gbére ulaika hum sharrul bariyya àwọn ènìyàn àwọn ni wọ́n burú jù lẹ́dà ẹnìkan ló pè mí jọ ni ó ní ìyá àwọn kò kírun àwọn wá sọ fún kọ́ máa kírun oye ọwá lóhun ti gbọ́ kò padà wá kírun mọ́ ọwá kú nísìn bóò ní káwọn ó ṣe ṣé káwọn ó kírun sí làbí káwọn mọ́ kírun mo ní irun tẹ́ẹ̀kì ó ní ṣe pẹ̀lú irun tiẹ̀ náà ṣé ń kírun nígbà tí ń kírun ẹ̀ kírun sí la ẹni tá a wí ẹlẹ́sìn ni o brọ́dà ẹlẹ́sìn kan ni o ọlọ́run fi yá yín sàdánwò fún mo ní ìyá bá ti ń kírun ẹ̀yin náà kírun sí la bí ìyá ò bá kírun ẹ má ṣe kí ni ẹ má kírun sí la o torí pé ọmọ jáà náà máa ṣe kí ni àyè kírun sí la ọlọ́run ọba ní innal ladhina amanu ọlọ́run ọba ní ẹ̀rọ àwọn tó gbàgbọ́ wa amilu salihat tí wọ́n dẹ̀ ń wùwá rí ulaika hum khairul bariyya àwọn yẹn ni àwọn èèyàn tó dáa jùlọ tó bá ti ní máa tó dẹ̀ nígbàgbọ́ èèyàn ńlá ni ọ́ tó dẹ̀ ń ṣiṣẹ́ rí èèyàn ńlá ni wájú ọlọ́run ní you are the best of people bọ́tọ̀ bá ti ní iman àbí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọ̀dá èyí sèyàn dáadáa nítorí àwọn èèyàn tí wọ́n máa ń gbé tẹ́yìn bá ti gbàgbọ́ ó ti tán nínú àwọn al-firqatu
al-firaqul ad-dalla àwọn ní ìgbàgbọ́ nìkan ni tẹ́yìn bá ti gbàgbọ́ nítorí bá wùyàn lèyìn lè máa ṣe kíni ló lè máa ṣe irọ́ o ọlọ́run ti là á mọ́lẹ̀ ń bí ìgbàgbọ́ tó gbàgbọ́ yẹn gan ní tó jẹ́ àmọ́ pọ̀ gbàgbọ́ ní iṣẹ́ ọwọ́ rẹ tó bá ń ṣe kíni tó bá ń ṣe iṣẹ́ yìí ní ó jẹ́ àmọ́ pọ̀ gbàgbọ́ ọlọ́run bá ní gbogbo àwọn tó bá gbàgbọ́ bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rí àwọn ní èèyàn tó dáa jù jazaa'uhum inda rabbihim ẹ̀san wọn ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba wọn kí lẹ̀san náà tó wà lọ́dọ̀ ọlọ́run ọba wọn jannatu adini alijanna ilé gbére adini ìkọ́ọ̀mà alijanna tó jẹ́ pé òní ọmọ jẹ́ ibùgbé wọn tajri min tahtiha al-anharu àwọn omi ọmọ sàn lábẹ́ ní ìbá lọ́lẹ́ àwọn olówó àwọn tọ́lọ̀ ń kẹ́ ẹ máa rìn pálọ̀ wọn ẹ sì máa rí omi tí ń sàn lábẹ́ ẹ rí rẹ̀ rí omi ọmọ sàn fèkì lásán àwọn ibùgbé tí omi ọmọ sàn lábẹ́ rẹ̀ tọ́jú òríjìnà níbo ló wà nínú àlìjánà ọlọ́run ní omi ọmọ sàn lábẹ́ rẹ̀ khalidina fiha abada wọ́n wà pẹ́ ń bẹ̀ gbére abadal abidin ọlọ́run sàfà wà náà sínú àwọn eléyìí ọlọ́run bá ní radiyallahu anhum ọlọ́run ti yọ́nú sí wọn wa radu anhu àwọn náà sì ti dunnú pẹ̀lú tọ́lọ́run fún wọn àlìjánà dhalika ọlọ́run ní ìtọ́lọ́run ṣe fún wọn yẹn ẹ̀san yẹn liman khashiya rabbahu ó wà fún gbogbo àwọn tó bá ń bẹ̀rù ọlọ́run ọba wa. Suratul Qadr Suratul Qadr ọ̀pọ̀lọpọ̀ wa ńlá ti gbọ́ dáadáa nínú Ramadan a ní pẹ́ púpọ̀ ń bẹ̀ Suratul Qadr ìdí wọ́n pè ní Suratul Qadr òun náà ni sura tí ń sọ̀rọ̀ nípa Laylatul Qadr òru Laylatul Qadr kílódé náà fi pè ní Laylatul Qadr Laylatu taqdiri al-umuri wal ahkam òru tí ọlọ́run ọba aláwọ̀ máa kọ àkọọ́lẹ̀ kádàrá gbogbo nǹkan tó dá àtẹ̀yìn àtàlìjànú àtẹ̀ránugbó àti ginúgbó àti tí ń sọ̀rọ̀ àti tí ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ ló ní kádàrá lọ́dọ̀ ọlọ́run sórí igi tí wọ́n fi ṣe chair fún ọ ó rí pé igi yẹn láti China ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti gbé wá so nígbà tó ti dìde sí igi yẹn ti dìde ní China báyìí lọ́nà ti pé portion yìí ni wọ́n máa jẹ́ àga fún Abdulrahim nílùú Lambẹ́ lẹ́yìn ọdún mẹ́wàá ọlọ́run ti kádàrá bó ṣe kádàrá àwa lọ́ọ́ kádàrá gbogbo nǹkan lò òru yìí ni wọ́n máa wá tó kádàrá àwọn ẹ̀dá ọlọ́run ọba Allah wọ́n fi ń jóyè wa pé òru yìí náà la sọ Al-Qur'ani kalẹ̀ torí pé òru náà lágbára púpọ̀ òru yìí ó jẹ́ òru kan ẹ̀kan lọ́dún náà ni ó wà ọlọ́run fi sí ìgbẹ̀yìn mẹ́wàá inú Ramadan lòru náà wà nínú gbẹ̀yìn mẹ́wàá gbẹ̀yìn náà ni òru náà ó ṣe kíni lọ́mọ wa ọlọ́run ọba Allah wọ́n ń sọ pàtàkì òru náà fún wa a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́run ọba ní inna anzalnahu fi laylatil qadr ọlọ́run ní inna àwa ọlọ́run ní ana ọlọ́run ní inna àwa àwọn mélòó lọ́lọ́run ẹ̀yọ̀ kan náà ni mọ̀tò ó lò lè ta'zim láti fi gbẹ̀rẹ̀ tóbi ipe àwa ọlọ́run ẹ̀gbọ́n àwa náà máa ń ṣe bẹ́ẹ̀ pé gbogbo àwa ọlọ́lá pé àwa la ní kí wọ́n gbé kinní ẹ̀ lọ síbẹ̀ kọ́dà bẹ́ẹ̀ bá lò fún ọ kọ́kọ́ òun náà gbé ẹyin ẹ̀tó bẹ́ẹ̀ lóòótọ́ ẹyin náà ni òun nìkan náà sì ni ó fi gbẹ̀rẹ̀ tóbi ipe àwa la fún ọlọ́run ní inna ọlọ́run ní àwa ọlọ́run àwa tí ọlọ́run sọ ọlọ́run ọ̀pọ̀ òun nìkan náà ní ìdífàṣẹ rẹ̀ anzalnahu fi laylatil qadri anzalna al-Qur'an àwa la sọ al-Qur'an kalẹ̀ lóru laylatil qadri wọ́n sọ kalẹ̀ jumlatan wahida gbogbo ìpátá ni wọ́n sọ kalẹ̀ lóru yẹn minal lahil mahfuz àti lahil mahfuz ni wọ́n ti gbé wá ni wọ́n ti gbé Qur'an wá ibi tọ́lọ́wọ́n bá Allah ṣètò gbogbo nǹkan sí tọkọ gbogbo kádàrá gbogbo nǹkan sí al-Qur'an náà wà ń bẹ bal huwa Qur'anun majidun fi lawhin mahfuz ọlọ́wọ́n bá ní al-Qur'an tóbi gan ó dẹ̀ wà ní lawhil mahfuz wọ́n wá gbé wá láti lawhil mahfuz wọ́n wá sọ̀ kalẹ̀ síbo sánmà alákọ̀ọ́kọ́ wọ́n wá gbé sí Baytul Izza wọ́n kò bí kan ní Baytul Izza ní sánmà alákọ̀ọ́kọ́ ibẹ̀ ni wọ́n sọ al-Qur'an kalẹ̀ sí jumlatan wahida ní pípé láti suratu
An-Nas dé Suratul Fatiha gbogbo ẹni wọ́n sọ̀kalẹ̀ ìtumọ̀ ẹni pé Ọlọ́run ọba ti nímọ̀ lérí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀. Allahu Akbar. Ọlọ́run ọba Allah ti nímọ̀ sí gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ṣe kíni lágbèjúwe sìn àwọn ìjọ elérin wọn ò tí wá sí Mákà láti wá wo Kaaba tọ́lọ́run ti sọ Suratul Fili sí sámà alákọ̀ọ́kọ́. Gbogbo àwọn ọ̀tá Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́run bá ń ròyìn wọn pé munafikun ni wọn wa minal Arab ní àwọn Lárúbáwá oko wọn ò tí ì bí ìmí inú wọn dépò tí ó di ti Ànábì tọ́lọ́run ti sọ ní tí ó padà ṣẹlẹ̀ àti ní tí ó sọ sáà Ànábì Ọlọ́run ọba Allah ó ti mọ̀ Ọlọ́run wa ti sọ àyà tí ó fi bá wọn wí ó ti wà nù Baitul Izza kọ́lọ́run tó dá wọn. Abu Lahabi ó ti yé ẹ̀yọ́ mayami Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ rẹ̀ àbí ó sọ̀rọ̀ rẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ó jẹ́ àmọ̀ pé Ọlọ́run fi Al-Qur'an ó fi ṣètò ìbẹ̀rẹ̀ ayé dópin ayé ni kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ẹ máa padà sínú Qur'an ipe àwa sí Qur'an àràbáyọ kò sí nǹkan náà torí Ọlọ́run ọba aláàmọ gbogbo tí ó ṣẹlẹ̀ ọ wá tó ètò yẹn sínú Qur'an pété kan báyìí bá ṣẹlẹ̀ àyà tí a sọ̀kalẹ̀ ni ẹ̀ẹ̀kan náà lọ́lọ́run sọ̀kalẹ̀ summa yanzilu bihi Jibril tọ́ba tí wàá di àsìkò tọ́lọ́run fẹ́ sọ súra kan àbáyà kan Jibril ló wá sọ̀kalẹ̀ yóò wá lọ Baitul Izza yóò wá lọ lè mú àyà yẹn àbí súra yẹn nujuman yóò wá ṣàlàyé fanabi ipe tọ́lọ́run ọba rẹ ní kí n bọ́ sọ ni Ọlọ́run ti sọ tipẹ́tipẹ́ kí ṣẹlẹ̀ wọn tó ṣẹlẹ̀. Ọlọ́run ọba ni wa ma adraka ma laylatul qadr wa ma a'lamaka laylatul qadr ta ló fi òru náà mọ̀ wá nàbì eléyìí Ọlọ́run ọba aláàfin fún rẹ̀ níyì ni pé ta ló fi mọ̀ lẹ́yìn èmi Ọlọ́run ta ló fi òru náà mọ̀ wọ ànábì laylatul qadr Ọlọ́run ọba ní òru laylatul qadr yẹn khayrun min alfi shahr ó lóore ju ìbádà bẹ̀ ó lóore ju ìbádà tẹ̀yìn bá ṣe ní ẹgbẹ̀rún oṣù lọ bóyá 84 years àti oṣù mẹ́fà kọ́ àbí 83 years ayé 6 months ẹ̀yọ́ mayami tó jẹ́ pé àwọn òru yẹn àwọn ò ní Laylatul Qadr nínú ni o àwọn òru yẹn àwọn ò ní Laylatul Qadr nínú òru èyí tó ní Laylatul Qadr nínú ìjọsìn téèyàn bá ṣe ń bẹ̀ ó ṣe déédéé ìjọsìn téèyàn ṣe ní òru 84 years ẹgbẹ̀rún oṣù ẹwà anu Ọlọ́run lérí àwọn àlùmọ́ Ànábì Muhammad àwọn afáàní kí ló dé tọ́lọ́wọ́n bá fi sọ̀rọ̀ wa báyìí ná ó dìde gbogbo ohun tó fi dìde náà wẹ ọlọ́mọdù 10 hours lọ kásẹ̀ pé oṣù rárá látẹ̀yìn sáà kọ́dà bá wá dìde wákàtí méjì ó dìde náà ni wákàtí kan ó dìde náà ni ọgbọ̀n ìṣẹ́jú ó dìde náà ni ìbádà tó ṣe láàrin ìṣẹ́jú mẹ́wàá tọ́lọ́wọ́n bá ti gbà lọ́wọ́ rẹ̀ ó ṣe déédéé ìbádà tí àwọn ẹlòmíín ṣe fún 84 years ẹgbẹ̀rún oṣù tóun nílẹ̀ láti lè kọjú nínú àwọn fáwọn nítorí pé àwọn tó wá níjọ̀hún ẹ̀mí tí wọ́n gùn nínú àwọn ìtàn kan tá a gbọ́ àmọ́ mọ́dàsí ha rẹ̀ wọ́n ní ìyá kan sunkún wọ́n bá ń béèrè pé kí ló ṣe ọlọ́mọ òun ṣàyẹ̀sí ni nínú àwọn tó lo ayé ń jọ̀hún ọlọ́mọ òun ló kú sí wọ́n wá ní ọmọ ọdún mélòó ni ọlọ́sàkú ni ọmọ èké ni wọ́n sẹ̀ pé 70 years ni wọ́n sẹ̀ pé kíni Allahu Akbar ẹ̀mí àwọn yẹn ti gùn jama Ànábì Nuhu gọ́ ẹgbẹ̀rún ọdún ó di 50 ló fi ṣe kíni ló fi jíṣẹ́ ẹgbẹ̀rún ọdún ó wá di 50 àbí 50 náà 950 years Ànábì Nuhu fi jíṣẹ́ ẹ̀mí àwọn yẹn tó ń gùn ju Ànábì Nuhu lọ wọ́n ní ìyá yẹn sọ pé ọmọ òun kan ló kù sí pé ọ̀sẹ̀ pé 70 years lọ́dún ni tẹ́ẹ̀fì ma ọlọ́run ọba wá ṣàánú àwọn atajà ló ń mà yọ wá fún wa lóru kan tí ò fá wọn kálíbà lépa bá ìjọsìn pẹ̀lú oore tó wà nínú òru náà nítorí pé ọlọ́run ti sọ fún ànábì náà ti sọ fún wa yìí pé àmàrù ummati ànábì ní ìṣẹ̀mí àbí ẹ̀mí àwọn ìjọ mi bayna 60 wa 70
wa qalilun ma yatajawaz dhalika aw kama qala sallallahu alaihi wasallam. Ànábì ní ẹ̀mí gúngún àwọn ìjọ mi láàrin 60 sí 70 ni. Ẹni tọ́lọ́run bá fẹ́ àwọn òun ní ó kọjá 70 síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn díẹ̀ náà ni ó jẹ́. Ó ti wá kọjá 40 ó tún ṣeré ó tún wo fíìmù lẹ́yìn 50 years ó tún ṣẹ̀fẹ̀ káàkiri about 60 years ń tayò ọjọ́ ti lọ. Ànábì láwọn ọjọ́ mi Ọlọ́run ti sọ fún mi pé ẹ̀mí tiwa ò ní gùn bí àwọn tán ti lọ 60 to 70 díẹ̀ ni ó máa kọjá 70 yẹn. Wọ́n lọ bá fún ọ ní 100 tó fún ọ ní 102 ọkàn fi pọ́n ọ lé 102 120 tá a wí náà sí àfà èyí ti máa tọrọ ọkú 120 nígbà tí wọ́n bá di pé gbogbo erékeré kára ó ti ṣe kíni ó ti kọsẹ́ tí wọ́n gbégbé ṣe ayé ìnira àmọ́ wọ́n fẹ́ ká máa tọrọ ọkú lọ́dọ̀ Ọlọ́run àfi tí ìnira yẹn bá pọ̀ èyí wà tún sọ bákan méjì náà ni Ọlọ́run tó bá jẹ́ pé ikú náà bá jẹ́ solution tètè pa mí tó bá sì jẹ́ pé àlàáfíà kù fún mi lálàáfíà kó jẹ́ sẹ̀mí rọrùn nígbà tí ìnira bá ṣe kíni tó bá dójú ẹ̀ Ọlọ́run fara ẹni kọ̀ọ̀kan wa Ọlọ́run ọba aláà ní òru yẹn ẹ ṣe bá dà ń bẹ́ o Ànábì ní man qama laylatal qadri imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi lóru yẹn tó sin Ọlọ́run ọba tó sin náfìlà wọn ò ní ká máa ṣe Laylatul kówó jọ o Laylatul Qadr ni wọ́n ní ká ṣe kíni àwọn kan tó ṣe Naharul Qadr ẹnìkan gbé mi láti London láìpẹ́ yìí ó ní ìsáàsì ẹ̀mọ̀gbà wà làwọn afáàbá tó ń sọ fáwọn èèyàn ní London pé kádàkùn aago 2 ọ̀sán làwọn bẹ̀rẹ̀ Laylatul Qadr mo ní tí wọ́n ti pè nǹkan ní sẹ́ẹ̀sù léèlà gan òru ní jẹ́ bẹ́ẹ̀ ó sì wá tó dago kan ọ̀sán àtàgò 2 ṣé ìta látara kan lè rí àwọn pásítálì àti èrògbà lọ ọ̀daràn afá ni wọ́n ọ̀daràn afá wọ́n kó Nàìjíríà wọ́n tó lọ lè bèrè àwọn èèyàn jẹ́ lọ́hùn ó dà àwọn èbó ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa òru yìí Ọlọ́run àbíọ́ èyí tí ń bọ̀ yìí mọ́sàjọ́ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan Allahumma waffiqna bi laylatil qadri al-qadima wa a'id alayna awaman adida wa azminatan madida. Àwọn sálàfù sálẹ̀ wọ́n ní ojoojúmọ́ ni wọ́n máa ń ṣàdúà Ramadan ojoojúmọ́ tí wọ́n ti jí láyé àwọn ẹni rí ni wọ́n máa ń ṣàdúà Ramadan wọ́n tí wọ́n gba Ramadan tán wọ́n ṣàdúà lóṣù mẹ́fà yìí pé kọ́lọ̀ ń gbà ní ojoojúmọ́ tóṣù mẹ́fà bá ti pé wọ́n máa wá ṣàdúà kọ́lọ̀ ní Ramadan tí ń bọ̀ kó bá wọn láyé wọ́n tún wá ṣàdúà yẹn títí tí wọ́n fi rí Ramadan yóò wá jẹ́ pé gbogbo ọdún ayé tiwọn làwọn fi ń tọrọ kọ́lọ̀ wọn bá àlá kó fà wọn sìnkúngẹ́ Ramadan. Naam tanazzalul malaika ní tẹ̀síwájú Ọlọ́run bá ní òru yìí tanazzalul malaika Ọlọ́run ní àwọn màláíkà ó sọ̀kalẹ̀ warruhu fiha Jibril ni wọ́n pè ń rò òun náà sọ̀kalẹ̀ fi Laylatul Qadr bi idhni rabbihim bi amri rabbihim pẹ̀lú àṣẹ Ọlọ́run bá wa min kulli amr bi kulli amrin min al-khair wal baraka gbogbo àlámọ̀rí ẹ̀dá pátá gbogbo ohun tí ó ṣẹlẹ̀ lóore gbogbo ẹ̀ pátápátá ni wọ́n bá wá sísàlẹ̀ ńjọ́ náà wọ́n dé pẹ̀lú oore ni àwọn màláíkà salamun hiya ni pé hiya salamun òru yẹn láti ẹ̀yìn magrib tí alifájàre ó fi yọ salamu nìkan ló wà ń bẹ̀ ẹ̀nà gbé salam àlàáfíà alibarika oore salamu kulluha àwọn afá kan wọ́n ní salamun hiya àwọn màláíkà wọ́n ma sálámà nínú òru yẹn sí gbogbo ẹni tí ó bá sùn bóyá wà mọ́sálásí àbí ń dárúkọ Ọlọ́run ọba àwọn màláíkà wọ́n ma sálámà sí pé àlàáfíà Ọlọ́run kó bá ọ àlàáfíà Ọlọ́run kó bá ọ àlàáfíà Ọlọ́run kó bá ọ tó má pàdé èèyàn lójú ọ̀nà lóru yẹn àlàáfíà Ọlọ́run kó bá ọ àlàáfíà Ọlọ́run kó bá ọ torí òru àlàáfíà làwà yìí àwọn afá kan tu bẹ́ẹ̀ méjèèjì náà lọ́lọ́ wọ́n wá ṣe bẹ́ẹ̀ hatta matla alifajiri títí tí alifajari ó fi ṣe kíni tí ó fi yọ tálífàjárì bá ti yọ
àwọn màláíkà padà sí sánmà ó tún dọdún mi. eléyìí ni ìtumọ̀ Suratul Qadr lẹ́ẹ̀kan sí inna anzalnahu fi laylatil qadr àwọn Ọlọ́run la sọ Kùránì kalẹ̀ lóru laylatul qadr sí sánmà ayé. wa ma adraka ma laylatul qadr ta ló fi òru náà mọ ìwà nábì tó fi mọ̀ laylatul qadr khayrun min alfi shahr. òru náà ìjọsìn bẹ̀ ó lóore ju ìjọsìn téèyàn bá ṣe nínú ẹgbẹ̀rún oṣù lọ tí ò sí laylatul qadr ńbẹ̀. tanazzalul malaika àwọn màláíkà sọ̀kalẹ̀ lóru náà wa ruhu fiha àti Jibril bi'idhni rabbihim pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba wọn ni wọ́n ṣe sọ̀kalẹ̀ min kulli amr lérí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yípo ọdún min kulli amr àwọn dáadáa tí ó ṣẹlẹ̀ yípo ọdún. salamun hiya òru yẹn yóò máa jẹ́ òru àlàáfíà hatta matla alfajr títí tí alfajr ó fi ṣe kíni tálífajr ó fi yọ. abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́mọṣà fún alágbóyè ẹ̀sìn rẹ̀. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. والسلام عليكم ورحمة الله وبركاته. فاخري أمة أحمد كل تاريخك سؤدد هلت الذكرى فغنوا من لهم مثل محمد من لهم مثل محمد أيها التاريخ فاشهد جل من يحيي ويذرأ أمتي أمة اقرأ إنما الإسلام فجر وهو للأنفس مدرأ.